Mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi o. Gbogbo ẹ̀yin bàbá mi tí ẹ sọ pé mi ò fi àgbo ìdákọ́lẹ̀ sílẹ̀, ó nìyí. Mo dẹ̀ fẹ́ jẹ́ kí kó tàn dáradára. N tí ẹ fi dúpẹ́ ore, òun ní kí kẹ́ bá mi subscribe sí YouTube channel mi. Ẹ ti máa rí link ẹ ní under profile mi, torí t'Ọlọ́run. Ẹ ti máa rí link ẹ ní under profile mi. Kí ni tí ẹ lọ bá mi wá? Ẹ lọ bá mi wá ewé àgbo, ewé àgbo ẹyọ. Ẹ fi omi tó mọ́ gbó. Ewé àgbo tútù ni o, òòjọ́ àbí kó ṣà ti jẹ́ tútù. Ẹ fi omi gbó, omi tútù ẹ fi gbó. Ẹ ṣẹ́ ìdọ̀tí rẹ̀. Tẹ bá ṣẹ́ ìdọ̀tí ẹ̀ tán, ẹ máa dà sínú omi.